àfáà mi bí mo ṣe lálàá yẹn nìyẹn o. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Àfáà Najimu ṣé kí n má tàn yín àlá burúkú làlá tó la kì í ṣe àlá lásán. bẹ́ẹ̀ni kì í sálà lásán ẹni orò lóró gbé ẹni bá jẹ́wọ́ yóò kábùkù àwọn alálẹ̀ èmi agbèrè ọ̀gọ́ ọmọ ayòrò ọmọ àṣewọ́ kó mójúlé kókó èdìdà tó ti lébọ̀ kí wọ́n máa kúnlẹ̀ gbóògùn sọ̀rọ̀ èmi ọmọ náà owó ogun oríye lájà ẹ mọ́ fóògùn kàn mí ẹjẹ́ ń kú jìkàrà mi ọmọ kú wọn panyẹ́rin wọ́n ní gbẹ́gbà yòó lájà mo ṣe dágẹ́rẹ́ mo gbẹ́gbà wọn. ìgbà àwọn jiná tó olójó ń sọ olójó má sọmọ ìmì agbèrè ọ̀gọ́ mẹ́rin ogun èmi mo sọ bẹ́ẹ̀ ẹ gbà ẹ sì kà àbùkù. àmọ́ bó ti wá rí nìyà ó látúnṣe ṣùgbọ́n kí n tó lọ bí àtúnṣe ni àwa mùsùlùmí ọ̀lẹ ni wá arójú pọ̀. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ti kọ́ wa ní gbogbo nǹkan pátápátá ó jíṣẹ́ rẹ̀ pé kò sí kankan tí ọ̀fọ̀ kan tó fi lọ ó ní tá a bá fẹ́ sùn lálẹ́ bá a bá tiẹ̀ wá lè ṣàlùwàlá ó dàá pọ̀ bá a bá wá lè ṣàlùwàlá náà ká fi ẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ ká mọ́ sóràtò yìí kíláàsì wa mẹ́ta fálákì mẹ́ta náàsì kásì mẹ́ta bá a bá lè fi rárá ká fẹ́ gbé ọ̀tún lélẹ̀ ká sùn àní lálàá búkú kan tá a bá tó wá ṣèèṣì láláhùn ká tó jí dìde kúrò níbi àsùn síhùn ó ní àka sóràtò fálákì mẹ́ta wá ká mú sóràtò náà sí ká fi lé ká wá tutọ́ sí apá àlàáfíà wa ó ní àárẹ̀ ìdànù nù ṣùgbọ́n ńgbà tá a ti wá kọ̀ tá a ṣe yìí aláì á ṣiṣẹ́ o. máa ṣe. èmi àti yín náà lájọṣe wàláì alúwà láwọ̀ àti àwẹ̀ àtàdúrà láfẹ̀tì jọ mọ́kànlélógún láàṣì ló pẹ́. ní bíbá rí dànù ibi padà sí orí òde mọ́ṣálá bẹ̀kúdà ti láì bí ẹ ṣe rí nù. bàbá wo le ó máa fẹ́ le díẹ̀ o máa fẹ́ le 21 days láì jẹun láì mu. ẹ gbà ní o 21 days kò pọ̀ olúwa wí o ẹ wò ó ọbọ̀ ò kọ́ òkìtì ènìyàn ní kọ́ òkìtì ọbọ̀ o sàmà káfàtà mo tún gbọ́ pé rí láti gbà yín. Shut up. A kì í bá ní sùn ká tó fa ní ìpín ya o. Níbi tá a jọ bá dé yìí ó tó gẹ́ lílọ lẹ́ẹ̀lọ o ẹ̀ ń lọ ni owó ọdún méjì àtàbọ̀ gbogbo àwọn tẹ́mi gan ṣe fàájì fún gbòòrò àwọn àtìkù gbogbo wọn rí nǹkan kan mú mọ́ èmi gan wọ́n ti rò kó ti rẹ̀ mí ni owó ìdẹ́rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé mo jogún lé ni owó ilé mi náà fi ń mẹ́ǹtì ara mi kí ló dé ẹ fẹ́ fàyè mi jẹ́ ni kò sọ̀rọ̀ o lílọ lẹ̀ ń lọ. Dàdí ẹ sì jọ káwọ́ tèmi ọmọ ẹ jọ. ọmọ ìwọ ò mọ nǹkan kan tiẹ̀ o ò mọ nǹkan kan ṣé o rí ìyá dáadáa nìyá rẹ ṣé o rí bàbá rẹ kò ń ṣe bàbá rárá eléyìí ò ń ṣe bàbá o fàwọ́rajà ni ṣé o ti gbọ́ kò sí nǹkan kan tí ó rọ̀ fún ẹ kò sí nǹkan kan ní ìta ìjọba dé yìí lílọ lẹ́lọ o ò mọ nǹkan kan kí ló ṣẹlẹ̀. ọ̀dọ́dọ̀ ìjọba mi bẹ́ẹ̀ láńlọ́ọ̀dù ó ti fẹ́ lé wa síta. Akọ́lé Mr. Landlord mi ìwojú ṣe o ẹ jọ ẹ má mi ìwojú ṣe sẹ kí ló ń jẹ ẹjọ kò sínú dáyárì mi báyìí. truly kò síbi tí o ti ṣẹlẹ̀ kó tó di pé mi náà Ọlọ́run jogún lé tèmi náà fún mi mo ti jẹ landlord mi ní owó ọdún 4. bọ̀dá mi ṣe tiẹ̀ wá ríṣẹ́ mọ̀ pọ́dún 4 lẹ́jọ́ láńlọ́ọ̀dù títí wọn ò tí ì pọ̀ àṣìjẹ́wọ́ lọ́dún 2 àti some months ni. ẹ wo ọ̀rọ̀ ti níyànjú báyìí sí ọ̀rọ̀ ti níyànjú ìgbà tèmi ti gbọ́ sí ìsìn ọ̀rọ̀ ti yanjú èmi á tọwọ́ bàpò fúnra mi máa yọ fóònù máa pè yín lọ́la àwa jọ yanjú ẹ. Mr. Man tó ṣẹlẹ̀ bíi ti bó. wọ́n ní ẹ sọ pé. wọ́n lọ ní ìtọ́ṣe ti tó nu lé bó ṣe wà yìí wọ́n lọ ní o owó ọdún 2 àtàbọ̀ ń ṣòwò kéke o advice tèmi fún ẹ o mọ ọmọ yìí mo rí pé àbúrò rẹ ni. ọmọ ìyá mi ni ìyá kan náà ló bí àwọn méjì. ọmọ yìí tó bá mú lọ yóò dáa ju pé kó dúró ti eléyìí kò já mọ́ kankan
wọ́n ṣe ìyàwó. máa mú lọ ìyàwó kí ni máa mú lọ kó o lọ wedding gidi fún torí eléyìí tó jọkọ ilé òṣọkọ fàwọn rajà ní o fàwọn rajà gidi kò ń ṣọkọ kankan kó fẹ́ra wọn bò eléyìí ò wúlò tọkùn ọlọkọ lélẹ́yìí ni eléyìí ò ṣọkọ ọmọ yìí dá gan o bọ̀ yóò rè èèyàn fi fún gbòòrò. màá yanjú ẹ. babaláwo ẹ gbọ́dọ̀ yẹn ọkọ̀ tó kù lẹ́nu mi torí gbogbo nǹkan tẹ́ sọ mo gbọ́. tẹ́ bá lé wọn kò síbi tá a fẹ́ lọ ẹjọ́ torí ẹrù tó wà nílé títà ni. ẹ wá jẹ́ kí n sáré káṣọ ọmọ mi tó wà nílé ẹjẹ́ gbáṣọ ọmọ mi tó wà nílé ẹjọ́. bọ́dá mi wọ́n ti lé wa síta bọ́dá mi wọ́n ti lé wa lọ. mo lọ jókòó dànù àwọn haúsá tí ó kẹrù nù bí mo. dẹ̀ ní sùúrù. kò síbi tá a fẹ́ lọ ẹ wá bẹ́ẹ̀ bọ́dá mi. àpùrọ̀ ó jogún lẹ́yìn o. bọ́dá mi bọ́dá mi lọ́wọ́ ti lé wa síta. tó bá ti ẹjọ́ kún lẹ́nu ẹ̀ máa bá mi bẹ̀ wọ́n fún yẹn kẹjẹ kan tilẹ̀kùn ẹ̀. ajogunfa nírú wọn tọ́jà yìí pé ajogunfa tó ní káwọn mọ̀ kú mọ́ ẹni tó jogún tó nífa gangan níbo ló wà. ó ti lé wa síta fún mo fẹ́ máa bọ́ wọn kékeré lọ tó lọ lọ. Ọlọ́run á gbájú àwọn. Bíọ́lá wọ́n mi yàn mí fẹ́ sórí gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí ni mò ń rí o gbogbo wa tó ń hù sí radical àbúrò mi pẹ̀lú ọkọ ẹ̀ nínú ilé yìí ni mò ń rí as in it's unfair o mọ̀ pé radical tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí she is my blood sister ó ń dùn mí gan o ṣó ti yẹ ẹ́ sìn ó ń dùn mí gan. èmi náà mọ̀ kí àrísí bá lè gbọ́rọ̀ la ṣe ń sọ létí ọmọ yìí oru wọn mú mi nínú ilé yìí láti bí oṣù mẹ́jọ tó ti wà lọ́dọ̀ mi ṣé mi ò gbìyànjú tó ni ọkọ ò níṣẹ́ ìyàwó ò lábọ̀ wọ́n ń palárò lóyìnbó wọn ò mú ṣùkà ó ti sún mi. Biola, don't say this. These people have problems. Wọ́n ní problems, not only problems. ṣé mi ní source of problem wọn ni. Biola wo mi fẹ́ o sórí ilẹ̀ má ṣú ní sílé ogbó ilẹ̀ má ṣú ní sí kúta ibì kan ilẹ̀ má ṣú náà sí náà ó yẹ ká lè ṣàánú wọn náà if you are in the same problem they will help I know. ilé ò bá má ṣú wọn sílé ogbó kó má ṣú wọn sílé kúta ṣé lèmi yẹ kó wá ṣú wọn sí ṣé wọn ò ní fámìlì ọkọ ni kó gbalẹ̀ fámìlì ọkọ ẹ lọ náà ṣé mi ò gbìyànjú tó. But mi ò ní lọ láìkẹ́ o change o eléyìí ò dáa o. mi ò lè change until tó bá fún mi ní space mi I need my space. You need your space. Yes. You need your space. Yes, I need my space. Oúnjẹ táwa mẹ́rin jẹ tí ò tí yó wa àwa pé méje ní díẹ̀ kí ló dé. Ọlọ́run ló ń bò wá láṣìírí yìí ṣé wọ́n tó bá ṣe báwa làwọn condition yìí ṣé o believe pé wọ́n lè help wa ni. Ọlọ́run jẹ́ ká wà nínú condition bẹ́ẹ̀ yẹn ó ti sún mi kọ́ fún mi ní space mi bẹ́ẹ̀ ni. Sakleta but Bankole ìgbà wọn náà ṣe promote ẹ tọ́tún tí wọ́n ń fún ẹ ní Sakleta sí. ọ̀rẹ́ tí máa sọ fún ẹ pé oyè mi mo gbàrọ̀ ni you see mo desire láti jẹ́ manager mo dẹ̀ jẹ́ manager inú mi ń dùn pé èmi náà ti dé manager mo dẹ̀ jẹ́ manager yẹn tán with the hope pé mo máa jẹ́ for a long time not knowing that it's for a short time. Ṣorí mi lè parọ́ fún ẹ a kì í bá rẹ ẹni rìn ká má lè bára wa sòtọ̀ ọ̀rọ̀ àtìgbà tó ti jẹ́ manager yẹn ó yẹ kó ti wá kúnrin ẹsẹ̀ o tí ọmọkùnrin ò tó o. ó dé nìyẹn kí ló ń jẹ́ tí ọmọkùnrin ò tó báwo lẹ́yìn ṣe máa ń rí sí báyìí náà. pàṣípàá bá ẹ sọ tó ní gbọ́ nìyẹn nísòro every time tí ọmọkùnrin ò tó. ọ̀rẹ́ gbogbo nǹkan náà kọ́ lè máa wá spiritual pẹ̀lú náà you don't need to be spiritual for everything. ṣó ti yí ẹ so ilé nǹkan ṣẹlẹ̀ wà máa ní ayé ni kìíní kankan no bóyá ó ní nǹkan kan àbí nǹkan kan tí mo ṣe you understand ibi náà ní láti jókòó kí nǹkan retrace steps mi so mi ò rò bí nǹkan mi jù bẹ́ẹ̀ lọ. bá a ṣe máa bá ẹ sọ tó ní gbọ́ nìyẹn
tí ọmọkùnrin ò tó wá kúnrin ẹsẹ̀. ọ̀rẹ́ jama lọ rẹ pé jama lọ. This is the confusion, ọ̀rọ̀ dojúrú. This is the confusion, ọ̀rọ̀ dojúrú. Oh. This is the confusion, kò yé mi mọ́. èmi báńkì bí mi bá ń kọ́ríkọ́ èmi tí mo mọ bó ṣe wà sí èmi tí mo mọ bó ṣe wà sí èmi tí máa ń jẹ eré tí mo wò kí ni mo ṣe fọ́lọ́ mi kí ni mo ṣe fọ́lọ́ tí gbogbo mi deserve gbogbo eléyìí. Wá. Ṣé jẹ́ lóko ẹ̀kọ́? Mo wà nílé àná. Mo súnlé àná, mo ń jẹ oúnjẹ àná. Kí wọ́n fẹ́ máa jà. Wọ́n mú àyín tí ò lójú tì. Gbogbo ṣe wù mí. Mo ti gbà fún àwọn. Tó lẹ́yìn tí ó bá mi gbá kọ́dà rẹ̀. Mo gbà kúrò. Tábà tí ẹ fẹ́ gbà fọ́lọ́ nǹkan a máa gbà fọ́lọ́ náà ni mo ti gbà pé bá a ṣe kọ́ ti wà nìyí kọ́lọ́ kọ́ ṣàánú wa kó bá wa gbọ́ yàrá kọ́lọ́ má jẹ́ ká kú sínú ìyà ká má kó sínú wàhálà ọmọ ló sọ yìí ọmọ ò lè lọ skul kò lè ṣe nǹkan kan mọ́ ìgbà wo la fẹ́ bọ́ ọ̀nà gbogbo ilé ìgbà wo la fẹ́ bọ́ ọ̀nà tó sọ̀rọ̀. This is the confusion, ọ̀rọ̀ dojúrú. ó tó gẹ́ èmi lè ní jẹ́ ẹni abẹ lọ́rẹ̀ orúkọ ọjà bàbá mi kan ni ẹni kí ló ti ń jẹ́ lílọ lọ́lọ́ lẹ́ni ẹ̀kú ònú lẹ́yìn àtọkọ àtìyàwó ẹ má gbàgbé ọmọ o gbogbo ilẹ̀ jọ ń lọ gbogbo oúnjẹ mi tẹ̀jẹ̀ ti tó kí ló dé ṣọ́ǹtì ọmọ nìkan fà ní tán ya ni ẹ máa kó nínú ilé oúnjẹ mi tẹ̀jẹ̀ ti tó láti 8 months mo gbìyànjú. Mọ́mí ẹ gbìyànjú lóòótọ́ ṣùgbọ́n ẹ bá fún wa láyè díẹ̀ sí ká tiẹ̀ fi sort àwọn 1 or 2 things. àyè díẹ̀ àbí kí ló wí àyè tí mo fi fóṣù mẹ́jọ tẹ́lẹ̀ nǹkan kan ṣe ṣé ìgbà tí mo wá ní pé kẹ́ máa lọ lẹ́ máa rí nǹkan ṣe kò lè work ìka. ọkọ mi má bẹ̀ wọ́n mọ́ jẹ́ kán ká ẹni tí wọn kọ́ lóhùn tẹ́tí. ẹ ṣáà máa kóra yín lọ ẹ máa lọ ẹ ṣe ẹkú jìde oúnjẹ mi tẹ̀jẹ̀ ti tó. Bíọ́lá sórí ìwọ obìnrin burúkú ni ẹ wọ́n àtẹnudẹ́ lè pè ní good housewife ó sọ pé ó máa ṣe bẹ́ẹ̀ ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ wo ẹ kó ẹrù tiyín lọ sínú ilé tiyín jàre ẹ má dá lò. bọ̀dá mi ẹ má wulẹ̀ jẹ́ ká kẹ́rù padà ṣé rí ẹ ti gbìyànjú ẹ ti ṣe gbogbo nǹkan tẹ́ lè ṣe fún wa ẹ jẹ́ ká máa lọ Ọlọ́run ní pàtó rí wa. mo prefer kóhun lọ kí wọ́n dúró ìwọ lọ́mọ ìyá mi. Radeke don't do this to me. Radeke. ẹ kílé o Ọlọ́run aṣọ pàdé á ní pàdé ayọ̀. wò ó tí bá ṣe pé mo ti bá Ọlọ́run sọ̀rọ̀ pé mi ì ní na obìnrin mọ́ I would have flogged the hell out of you. mo prefer gan kí wọ́n gan lọ káwọn dúró irú nẹ́sẹ̀nsì wo nìyẹn. kí ló wí. mo ní mo prefer kí wọ́n gẹ́gẹ́ kó jáde kó ọmọ ìyá mi dúró. bí mo ṣe jẹ́ ṣe rántí mo ṣe jẹ́ tiẹ̀. ìyàwó ẹ̀ ni mo jẹ́ o. ìyàwó létí òwúlò ni ẹ. èmi ò wúlò. bẹ́ẹ̀ ni mo sọ tó o bá wúlò ò ní lọ́mọ ìyá mi jáde. lóṣù mẹ́jọ mi ò gbìyànjú tó. tó ẹ wùsọ oṣù mẹ́jọ. ẹ jẹ́ kí n gbọ́rọ̀ èmi ni ìyàwó nínú ilé yìí èmi ni mo nílé ó jẹ́ ọkọ lórí mi ó jẹ́ aláṣẹ nínú ilé bọ̀tẹ̀ mi ni mo nílé obìnrin ló nílé ohun tí mo bá fẹ́ lọ bá mi fẹ́ kó filé mi sílẹ̀ ìtọ́jú ti tó láti oṣù mẹ́jọ. Bíọ́lá ilé yìí ò ní gba èmi àti ẹ. ọ̀rọ̀ dojúrú this is the confusion ọ̀rọ̀ dojúrú this is the confusion kò yé mi mọ́. When I look around, there's nobody to ask. Mà ṣe o. Ayé òye kò má
wọ́n ní bí tàbá lé mi ilé bàbá ẹni máa darí sí. ìgbà tí lé mi báyìí lé mi àyà àtọmọ. má sunkún mọ́ sórí lágbára Ọlọ́run àbọ̀ wá fòpin sí gbogbo ìyà yìí. kí ló kù mí kú kí ló kù mí kú. tó bá sọ̀rọ̀ kí ló kù mí kú. mo sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ yìí mọ́. ló ti rí ọmọ ẹ ló ti ké. ìyàn ogún ọdún ó sì jó ní lọ́wọ́. ọ̀rọ̀ wò lè ṣebí tí n bá ti ṣe 21 days prayer yẹn ṣebí kò ní sí nǹkan kan ó dàbí ẹni pé à ń ṣe báyìí jẹ́ kí n ṣe. ẹ ní láti gbà ní o 21 days ò kojú ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé láti mú ìyàwó àtọmọ yín lọ́wọ́ kẹjọ wá sí nínú ilé ìjọsìn ó ṣe pàtàkì o. máa kún wọn pásítọ̀. ayé ò ní borí yín o. ṣe gan-an. bẹ́ẹ̀ ni wàá wí òdo ẹ̀jẹ̀ àgbàdúrà. لا داعي لنا فايز عن المسلمين أو ليس جالسين على السماوات والأرض بقادرين القرآن والقرآن سبحانه إن الله يقول سورة سيدنا يحيى الله يقول وسبحان الله سبحانه وتعالى كل مسائل ولا تجاوبون بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم. àdúrà tí yín náà gbà ibi ọgbà dé kò ní takú bẹ wọlá ilé àti iná. ẹ máa so wọn bá yín ẹ so wà lè kú sílá àfà ẹ pẹ̀lẹ́. àfà mi eléyìí tẹ́ tí wọ́n ń sọ kò yé mi o. yóò rí bẹ́ẹ̀ lóòótọ́ la ṣàdúrà àdúrà sì ti gbà ṣùgbọ́n àpẹẹrẹ tí mo rí ó lágbára àpẹẹrẹ tí àpárá ní lágbára o ṣe rí ó dàbí ìgbà tí ẹ ti ṣẹ́ nìkan ẹ̀sìn tẹ́ ẹ ṣiṣẹ́ ní ọ̀hún ẹ̀sìn ọ̀hún lágbára pọ̀ ìmọ̀ àmọ́rú ẹ̀sìn ọ̀hún o àyàfi kẹ́ ẹ wá wẹ́ni ọ̀hún kan kẹ́ ẹ fojú rí báyìí kẹ́ ẹ gánni rẹ̀ kẹ́ ẹ ṣe é dà rẹ̀ torí ẹ jọ rin àwọn ìrìn àjò kan. mo ti ṣe ẹnìkan. bẹ́ẹ̀ni. ẹ̀ṣẹ̀ tí mo dẹ̀ ṣe lágbára gan. ó lágbára ẹ mẹ́ ìpè lérè o. bẹ́ẹ̀ni ló ọjọ́ keje tí ìṣẹ̀lẹ̀ yẹn máa ṣẹlẹ̀ madam ẹ̀mí Ọlọ́run sọ fún mi wípé ẹ rin ìrìn àjò kan wákàdámọ̀ síláwó máa ń dá àmọ̀kà záwì dáhà ẹ̀mí Ọlọ́run kì í parọ́ o nínú ìrìn àjò tí ẹ rìn yẹn ẹ pàdé arákùnrin kan tí nǹkan kan ti bí ẹni kó dẹ̀yìn àti ẹ̀ papọ̀ ẹ ronú sí o láà sálì mọ̀ tọ́ ìdẹ̀wọ̀n bá ẹ̀mí Ọlọ́run kì í parọ́ ẹ ronú sí i amúmiri pé nǹkan kan dẹ̀yìn àtàràkùnrin yẹn pọ̀ ní inú ìrìn àjò yẹn ó ṣe kókó kẹ́ ẹ ronú sí o. ìwọ náà try to recollect now ẹ̀mí lọ́ọ̀ṣà kì í parọ́. mi ò rìnrìn àjò kankan pẹ̀lú èèyàn kan. tí wọ́n máa parọ́ ni. ìrìn àjò. Adékẹ́ ó ga ọ́ so tí mi ò bá rí ẹ o ò tiẹ̀ bọ́dà láti béèrè mi o kò gbàgbé mi báyìí o ò tiẹ̀ wo bá ṣe jọ bẹ̀rẹ̀ and everything obìnrin burú gan ṣá o. kí ni obìnrin burú gan ṣá o imagine first attack èmi ló yẹ kí mi kọ́kọ́ sọ fún ẹ pé kí lè tó wá mi ẹ̀yin ọkùnrin ẹ máa dàyàn nù tán so tẹ bá ti rí yàn padà máa wọ excuse anyways àdúpẹ́ o ṣáà ti rí mi báyìí
Now you're happy. Torí mo bó ṣe smile. Báwo dẹ̀ ni ṣe family? Yeah, iṣẹ́ wà and everybody is fine. And ìwọ ńkọ́ báwo ni iṣẹ́ tiẹ̀ náà then our family? What happened? I mean my own family. Yes. I don't have any family. Like I don't get. Ìyàwó mẹ́ta ni mo ti fẹ́. Gbogbo wọn dẹ̀ kú mọ́ mi lórí. Jesus Christ. Like you get for me pé o ti fẹ́ ìyàwó mẹ́ta. So àwọn mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ wọ́n ti kú. Yeah. How come? Báwo ló ṣe jẹ́? Then ìgbà tí gbogbo nǹkan yìí ṣẹlẹ̀ kí nìkan ìgbà wọn gbìyànjú wo ló ti ṣe? Kí ló ṣe? O ti lọ ṣe prayer lọ́dọ̀ pastor àbí ọ̀dọ̀ àfà? Baby, you know I will definitely do that. Yes, I know. Mo sáré gan. Mo dẹ̀ gbìyànjú. But nínú gbìyànjú mi, mo sọ fún mi wípé mo ti ṣàdéhùn fún obìnrin kan rí. Tó bá wá rántí, the very first day tí mi àti fi make love, ṣọ̀rántí. Of course. Tó sọ pé rárá. Mo rántí gbogbo ẹ̀. Ṣùgbọ́n pé o sọ lọ́jọ́ yìí pé ẹni tí ó bá disfẹ́jì ẹni yẹn ló gbọ́dọ̀ fẹ́. Ìbọn yẹn ti lọ, so mo ti rò pé a ti kúrò lórí yẹn. Òun ló jẹ́ kí n rántí òwe Yorùbá tí wọ́n máa ń sọ. Ipò ọmọdé bùrù kò bójú ẹ̀yìn, òjò kọ́ ló lówó rí máa ń pa ní ọ. Ṣùgbọ́n pé mo promise ẹni that very day wípé tí mo bá bá ẹ sùn wípé màá fẹ́. Mo tún wá sọ pé tí mi ò bá fẹ́ kódà kí n fẹ́ ìyàwó 1 million kí gbogbo wọn kú mọ́ mi lórí. Ó sọ yẹn but. Nǹkan gbogbo tó fa wàhálà sínú ayé mi nìyẹn. Are you for real? Yeah. Pẹ̀lú gbìyànjú sàrà àwẹ̀ àdúrà tí mo ṣe òun ló jẹ́ kí mi àti eventually pàdé. Okay, so why problem tó wà ń bẹ lélẹ̀? Because wọ́n ní èmi àti a gbọ́dọ̀ tún jọ ní nǹkan kan pọ̀ papọ̀. What? Baby, see, mo mọ̀ kó máa rí bákan bákan. See, you just have to calm down. See, wait. At this junction, why you are my last hope. I just want you to remember how we started the whole thing. Má jẹ́ káyé mi bàjẹ́. Please. Like, you know, mo ti marry, mo dẹ̀ ti bímọ. It's not possible. I know. Just mo kàn fẹ́ kó wí pé I am your first love. Má jẹ́ kí life mi parẹ́. Just for it's not even up to seconds. Let me just do it then. Kade Shabra, please. But that's not possible. Please, for the sake of the love you have for me. Yes, for the sake of Almighty Allah. Wait. You know I love you. I love you so much. But like I'm saying, just you check out Muku, baby. Baby, just hold me. Just hold me tight. Ìyá ló bá mi múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu. Ìdí nìyí tèmi náà fi sáré gbìyànjú ayé. Mú mi dọ́dọ̀ àfáà mi. Wọ́n wá ṣàlàyé àwọn nǹkan fún mi. Wọ́n yí pé mo ti ṣe àwọn nǹkan kankan. Nípa gbìyànjú àtàlàyé ọ̀rọ̀ tí wọ́n sọ fún mi, òun ló jẹ́ kí n wá ohun kan. Bóyá tí n bá wá rí gbogbo kìíní yẹn máa látúnṣe padà. Ìdí nìyí tí mo fi wá tí mo dẹ̀ try láti bẹ̀ ẹ́ pé kí ó jẹ́ ká padà tún rí gbogbo kìíní yẹn padà kúrò ní orí ara wa. Òun ló fa nǹkan tí ó tún wá padà ṣẹlẹ̀ ní lọ́jọ́ yẹn. Sọ̀rọ̀! Bẹ́ẹ̀ kò lọ́pàá lóhùn dẹ̀. Lóòótọ́ ni nǹkan tí wọ́n sọ. Àmọ́ lọ́jọ́ yẹn tí mo délé ni ọ̀rọ̀ celebration ṣẹlẹ̀. Ọ̀rẹ́ ṣé o ṣe rí kò sí problem. Nǹkan tá a máa ti ṣe ni pé a máa ríra lórí ẹ̀. A máa gbé padà. Ọpẹ́ yẹ ọ́ bàbá
ọpẹ́ yẹ ọmọ. Wait, kí ló fa orin ọpẹ́ yẹ ọ? Kí ló ṣẹlẹ̀? Babe, guess what? What? You know I'm not good in that. Ọmọ, see, bó ṣe ń wò mí, I'm the happiest man on earth now. I'm telling you, I'm just happy. Like I don't understand. You don't understand? Yeah, no. Let me tell you now. I am the latest manager of Abanise Nigeria Limited. No. Just tell me you are joking. I'm not joking. I'm just promoted. Are you for real? Congratulations, Thank darling. you. You can see now. You know what? This come for celebration. Before God, we are going to celebrate this in the big time. Of course. But before that, I'm a coconut celebrating. I won't lie to you. Hey! Wò mí arákùnrin. O bàbá ẹ má yẹ kọlu kínní yìí kọ́ má yẹ rí fọ́ o. Ládìkẹ́ ó bá yé mi jẹ́ Ládìkẹ́ ó ti bá yé mi jẹ́ tí mo dẹ̀ sọ fún ẹ pé wọ́n ní ìyàwó tí mo bá fẹ́ ẹnìkan kò gbọdọ̀ gorí ẹ Ládìkẹ́ ó bá yé mi jẹ́ ó fún mi ní wọn jẹ́ pásítọ̀ ẹ sọ̀rọ̀. Mr. Bankole ṣe é rántí wípé nínú ìran tí mo rí sí yín mo dẹ̀ sọ fún yín wípé ẹ kọsẹ̀ láàrin ọkùnrin kan àtobìnrin kan nínú ìran yẹn lẹ wá ń gbìyànjú àti dìde tẹ́ ẹ lè dìde mọ́ àṣẹnú ilé ló ṣe sí. ayé mi ti bàjẹ́. Mr. Bankole. Mr. Bankole, ọ̀rọ̀ tó fẹ́ sọ fún yín ó yẹ kí n ti sọ fún yín ní church ṣùgbọ́n torí pé àwọn èèyàn tó wà láyé káàkiri nínú church kò jẹ́ kí n sọ fún mo sì sọ̀rọ̀ wá síta ìran tí mo rí àjálù kan wà tó ń bọ̀ níwájú yín tó bá wáyé ó léwu kò ní solution ṣùgbọ́n mo ti fi ẹ̀mí ṣọ́nà mo dẹ̀ béèrè lọ́wọ́ Ọlọ́run ìgbésẹ̀ wo ni ká gbé nǹkan tó sọ fi yé mi ní wípé ẹ gbọ́dọ̀ ní ìyàwó méjì nítorí ogun mú wá sáyé yín kò rọmọ ẹlẹ́ẹ̀kejì obìnrin tí ọkùnrin bá ṣe bá sùn ní ọjọ́ yẹn gangan ẹ gbọ́dọ̀ kún orí àyà tẹ́ bá ṣe ó léwu. Pastor ẹ ṣé gan ni sir anointing yín ò ní dry Olúwa wa máa wà pẹ̀lú yín ministry yín ò ní bàjẹ́ mo appreciate yín gan ẹ ṣé púpọ̀ ṣe rí tí mo bá gbọ́ yín dáadáa nǹkan méjì ni ẹ̀sọ́ ń sìn àkọ́kọ́ ẹni kí n máa fẹ́ àwọn méjì gẹ́gẹ́ bí onígbàgbọ́ òdodo mọ̀ pé ẹ̀sìn wa náà gbà kí wọ́n fẹ́ àwọn méjì ṣé wàá rí ẹlẹ́ẹ̀kejì yẹn gangan òun ni mo pay more attention sí dáadáa ó ní pé ẹni tó bá lájọṣepọ̀ kí wọ́n máa lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀ lọ́jọ́ yẹn ṣé rí látijọ́ tí mo ti mọ̀ ìyàwó mi tó fi fẹ́ra wá sílé kò ń ṣe oní kébékébé mi ò dẹ̀ ká mọ́ lọ́wọ́ rí àmọ́ èyí tẹ́ sọ yìí mo ti gbọ́ ṣùgbọ́n kájà wá sọ pé ó happen which mo mọ̀ pé kò lè happen torí mo trust it kájà wá sọ pé ó happen ṣé kò sáà sí pé nǹkan tó máa àbí kàn ń sọ ní béèrè náà ni. Mr. Bankole ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ ẹ má jẹ́ kó wáyé rárá ó léwu gan. ẹ ṣé gan ni pastor mo believe ìyàwó mi iná sì tún máa sọ fún láti máa rán létí lóòrèkóòrè of which mo mọ̀ pé kò lè ṣe bẹ́ẹ̀. ẹ rí i pé ẹ ń bẹ̀ wọ́n ní ojoojúmọ́. ẹ ṣé sir, God bless you sir. kẹ́ máa rọ̀ wọ́n láti má yẹ kó wáyé.
bọ̀ màá zoom máa ṣe bẹ́ẹ̀ sọ ẹ jẹ́ kí n Ọlọ́run á fún yín mọ̀ ṣe. kí n yọ̀ǹda yín. Ọlọ́run á fún yín mọ̀ ṣe. Kẹ́tíkẹ́. Ìwọ Ọlọ́run náà lábẹ́ Ọlọ́run má para rẹ̀ Ọlọ́run lábẹ́ kí mo jẹ wọ́n. Confusions, ọ̀rọ̀ dojúrú. This is the confusions, ọ̀rọ̀ dojúrú. Oh 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 oh. This is the confusions, kò yé mi mọ́. When I look around, God, there's nobody to help. Ayé òye, kò mà sẹ́ni tí mo gbójúlé. Kò sólùrànlọ́wọ́, gbogbo rẹ̀ wá dojúrú o. This is the confusion, kò yé mi mọ́. Ohun tá gbà jókòó rí, bọ́mọdé bá gungi kò lè rí. A kì í ní kọ́mọdé má burú kó o jọ kọ́ lolú.